Bismillah, walhamdulillah, wassalatu wassalamu ala rasulillah. Adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run, ìkẹ́ àtọ́lá rẹ̀ kó máa bá An-Nabawiyyah Muhammad sallallahu alayhi wa sallam, gbogbo àwọn ẹni rí àwọn sàhábà tí wọ́n bá fojú winá lálàmàrí ìtẹ̀sìn tí fi ń jẹ́ lọ́rùn fáwà lẹ́ni tá a fi ń rí sí àlìjánà sí. Èyí tó kù ní kábẹ́ lọ́hùn kọ́nà wọ́n gbà wá lẹ́rú kò sì wá ní ọmọ àlìjánà, Ọlọ́run bá wa yọ́nú sí wọn. Gbogbo àwọn àfáà wa, àwọn òbí wa ta níta máa pẹ́ ní eré ni wọ́n tí wọ́n ń jẹ́ ní eré déwájú Ọlọ́run, àyè tí ó tẹ́ wọn lọ́rùn Ọlọ́run bá wa fi wọ́n sí. ń jẹ́ bànújẹ́ fún mi, ń kọ mí lóminú. Ọ̀rọ̀ burúkú kan tí ń já rìnrìn láti bí ìjẹta tọmọkùnrin kan ní Ànábì sallallahu alayhi wa sallam fálù àwọn àfáà wa ju àwọn sàhábà rẹ̀ lọ. Ẹ̀wọ̀n bọ̀rọ̀ yìí ti tọrọ burúkú tó. Mo ti sọ̀rọ̀ lágbègbè ọ̀rọ̀ yìí látàná, lọ wo àkọlé ẹ̀ ní ẹ ti bẹ̀yìn àfáà yín jẹ́, mo sọ tó yé mi níwọ̀nba. Láti jẹta tọmọ náà ti wá gbọ́rọ̀ burúkú yìí jáde, àwọn tí wọ́n kájú ẹ̀, tí wọ́n dáńtọ́, tí wọ́n kájú òṣùwọ̀n, ǹjẹ́ wọ́n jáde kún ọkọ̀rọ̀ náà sọmọ náà lẹ́nu wípé ọ̀rọ̀ burúkú mọ̀ rèé, ọ̀rọ̀ yìí ò ní jáde lẹ́nu èèyàn àfadísí ilé ọmọ àdàlúrú aláìmọ̀kan. Kálukú yín wá fọwọ́ lẹ́rán, yín wá ń jẹ́ bànújẹ́ fún mi wípé ṣébi tí nǹkan bàjẹ́ dérè ni, ṣébi tí nǹkan bàjẹ́ dérè. Ọwọ́ àfi kálukú sì kọ́ mi lórí ọ̀rọ̀ burúkú yìí wípé bóun bá rí èèyàn tó jáde tó ní orí bẹ́ẹ̀ òun ṣẹ̀ṣẹ̀ wá mú púrúfù wá. Ṣé ọ̀rọ̀ tó sọ yìí sọ lọ pẹ̀lú ìmọ̀? Ṣé ìmọ̀ ló fi sọ̀rọ̀? Àbí oko òmà téèyàn má lẹ̀ téèyàn ń wò lọ́ọ̀kan pé bí àlà oko yìí mọ̀ ni? Ṣé nǹkan kan tó bẹ lẹ́yìn ẹ̀ ni bí ìbá ṣe ìwà tí ìbá ṣe kàn? Ṣé n tó fi sọ̀rọ̀ yìí púrúfù wo ló fẹ́ padà mú wá? Al-Qur'ani ni ó ti mẹ́rin jáde ní àbínú àdísì wípé Ànábì gbọ́lá ó fálù àwọn àfáà wa ju àwọn sàhábà rẹ̀ lọ, àwọn tábà fojú winá. Àwọn tábà fojú winá kí ni wọ́n ṣe fún Ànábì tó bẹ́ẹ̀ gẹ́ tó fi nígboyà déwájú Ọlọ́run wípé man sabba ashabi fa alayhi la'natullahi wal malaikati wan nasi ajma'in. Gbogbo ẹni tó bá fẹnu àbùkù kà wọn sàhábà mi, tó bá sátá wọn, ó fẹnu sátá wọn, ó bú wọn. Ànábì ní ìbínú Ọlọ́run, ìgbéjìnà sí kí Ọlọ́run àìní dá fún àìní bẹ́gbẹ́ pé kó máa jẹ́ tí ń tàn. Gbogbo àwọn màláíkà ẹ máa bá ń bójú wọn, gbogbo ẹ̀yin ẹni rí ẹ̀yin èèyàn ẹ máa bá ń bójú wọn. Àwọn agbègbè kan ní lápèjúwe irú àwa irú èmi ọmọ kékeré ìgbà kẹ́nìkan kan kọ́mẹ́ǹtì lásán pé ìwọ ìgbà lóore jàwọn àfa àwọn ọ̀hún gan lọ, ǹjẹ́ ẹmọ tẹ́ fojú ń tọ̀ ń rí sẹ́ẹ̀mì pé tẹ́ gbèsẹ́ nítorí bẹ́ẹ̀ máa wò gbà ọmọ ajó ìwọ owó ìwọ olódo. Bẹ́ẹ̀ náà ni wọ́n ilé ìbú àgbà lọ́hùn àwọn sàhábà pẹ̀lú àwọn bàbá yìí fíofío mọ́ ni sẹ́nìkan lè rí ni. Ẹ òbí tí nǹkan bàjẹ́ dé èèyàn wíwú ọ̀rọ̀ yìí ọwá ní òun mú púrúfù wá. Subhanallah, ọ̀rọ̀ ìbànújẹ́ mọ́ rèé. Àwọn àfáà àwọn ẹni rí àná ibi tí kálukú wọn dúró lé lórí ni pé ubbu sahabati dinun wa imanun wa hisanun wa bugiduhum kufurun wa nifaqun wa tughyanun. Kéèyàn máa nífẹ̀ẹ́ àwọn sàhábà ẹ̀sìn máa ní ìnífẹ̀ẹ́ àwọn sàhábà yìí máa sọ̀rọ̀ wọn dáadáa lẹ́fì máa sòdí wọn pé eléyìí nígbàgbọ́ pẹ̀lú Ọlọ́run, ọmọ rírí ẹ̀sìn ìmá fẹnu sátá wọn, ìṣe kúfùrù ni, ìṣe gèfèrí pẹ̀lú Ọlọ́run ni. Èyí tó súnmọ́ jù ní wípé kéèyàn máa fẹnu yẹpẹrẹ àwọn sàhábà yìí. Ọmọ súnmọ́ wípé ẹni yìí máa ti kú nínú Islam, ìmá ń dọ́gbọ́n mà ní, ìmá kérò jọ, ìmá òkúta akọ, ìmá owó yẹn àti iyọ̀ yìí. Sẹ́yìn náà mọ̀ wípé ọmọkùnrin yìí ti yẹ̀gẹ̀rẹ̀ láti jọ ìtẹ́lẹ̀ tó ń ti bẹ́ẹ̀ jáde kẹ́ ẹ̀ bá wí ẹnìkankan bá ń wọ̀ sọ pé bẹ́ẹ̀ sì ni àwọn àfáà ní ìtẹ́wọlé máa gbọ́lá fún bẹ́yìn tí wọlé máa ròyìn wọn tó pẹ́ ní eré ni wọ́n. ìbẹ́pò mi bẹ́ẹ̀ bá ń sọ wípé àwọn àfáà wa yẹ ní eré ni wọ́n, ìlú mi ọmọ ọkàn wọn ni pé ẹni tí ìṣẹ́ ní àdúrà torí wípé ọmọ ibi tí wọ́n kù sí tí ọ̀dà. ẹ̀yin náà sì mọ ibi táwọn àfáà kọ̀ọ̀kan kù sí tẹ̀yìn náà lè sọ síta. Ẹ fọ̀rọ̀ wọn fọ́lọ́run, ẹ filẹ̀ fọ́lọ́run, ẹ máa bẹ̀rẹ̀ fún wọn kọ́lọ́ wọn yá fi wọn. Àwọn tẹ̀ ń fi wọn takàgbọ̀n pẹ̀lú wọn yìí. Àwọn àfáà ní gbogbo ẹni tí bá fẹnu sátà àwọn sàhábà ní fáàkù rẹ̀ máa fojú hàn ní tòbíyá ẹ̀nà ń tọ̀ ń gbọ́dọ̀ jẹ́ tọ́ọ̀gì ní àdàlúrú ní tí ń jáde lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ yìí. Àtẹ̀yìn tẹ́ jáde kẹ́ ẹ bá ń wọ ẹlòmíín náà fọwọ́ lẹ́rán ó ní ọgbọ́lá fún gbogbo àwọn àfáà wa ni kò yí ọ ní nígbà tó kó wọn sínú ọmọ pé wọ́n fẹ́ fi yín rúgbẹ́ ni ó ní gbogbo àwọn àfáà wa gbogbo àwọn tí wọ́n fẹ́ sẹ́mi pé nínú ọ̀sẹ̀ yìí kan náà àwọn kan náà ara wọn kan náà ni wọ́n ti tọ́pìkì wípé nǹkan mẹ́rin táfà àwọn fi ju gbogbo àfáà lọ nílẹ̀ Yorùbá. Ìtumọ̀ rẹ̀ ni wípé àfáà wọn oníláárí ọlọ́lá ìlú mọ̀nkánì ẹni yìí ní ju gbogbo àfáà míì lọ ní gbogbo Nàìjíríà gbogbo ilẹ̀ Yorùbá. Ìkàtì ọ̀tá kan gbà wọ́n ní gbogbo Áfíríkà gan ni pẹ̀lú kìí ṣe ilẹ̀ Yorùbá nìkan. Ìtumọ̀ rẹ̀ ni wípé gbogbo àwọn àfáà wa àwọn àfáà yín
tí kálukú yín náà fi fọwọ́ lẹ́rán tẹ̀ lérò ìgbà ẹ má jà sọ̀rọ̀ ẹja fílẹ̀ àpọ́nlé náà níwá fáwọn afá wa ìmọ̀ ló fi sọ̀rọ̀ púrúfù ni ẹ fún ẹ̀rí wo lẹ fẹ́ fún lójú ayé wa lójú ayé mi àti nǹkan dàrú dé lẹ́wù yìí ẹ sì fọwọ́ lẹ́rán ẹ sì dákẹ́ ẹ sì ń wòran ṣé ìmọ̀ ló fi sọ̀rọ̀ yìí ṣé ẹnìkan yóò lòdò jẹlé yìí lọ wọ́n lè bú àgbà kéèyàn máa sọ báyìí sáwọn bàbá wa gan ámbìlì ta sí àwọn sọ̀hábà tó jẹ́ wípé bàtà ẹsẹ̀ wọn àwọn bàbá wọn yìí wo nínú wọn la ẹ̀rí wo ló fẹ́ mú wá náà Kùránì wípé ìtúkùtù wo ló fẹ́ tú tẹ́fì wá gbọ́ yé pé àmọ́ pé tí ń sọ rí àdìsí wo ló fẹ́ mú wá nínú Bukhari ni àbínú Muslim àbínú Tirmidhi àbínú Abu Dawud àbínú Ibn Majah èwo ló fẹ́ ibo ló ti fẹ́ mú wá tẹ́fì wá ní àmọ́ pé tó fẹ́ sọ rí ìmọ̀ ẹ̀ wá ń dà lúrú ẹlòmíì lè fẹ́ torí àfáà yín kò sí tẹ́lẹ̀ sọ́ra yín dà ẹ fẹ́ kàdínú Ọlọ́run ni ẹ sọ́ra ń bẹnu yín báwa bá gbọ́rọ̀ sọ àmọ́ pé tẹ́ǹsì yí ọ̀dà lọ́dọọdún ipò àwọn àfáà wa lọ́dọọdún borí Facebook kan ta ní síbẹ̀ ní gbogbo ayé èyí tó sì súnmọ́ jù ní wípé ọ̀pọ̀lọpọ̀ yín jálà bínà lẹ́ẹ̀fín torí ẹ̀ máa gọ sẹ́yìn àwọn àfáà yìí ẹ̀ ń gbọ́lá fún wọn ẹ̀ fi ń takà gbà pẹ̀lú àwọn sọ̀hábà torí pé ẹ̀yìn àwọn sọ̀hábà ò sí gọ sí àwọn ọ̀tẹ̀ yẹ̀pẹ̀ wọn ò dẹ̀sìn rú ọ̀rọ̀ wọn kílíà lágbègbè ká yẹsẹ́ wò kálukú wọn gbọ́ yé àwọn àfáà yín tẹ̀ ń sásí lábẹ́ yìí ọ̀rọ̀ yẹ̀pẹ̀ títẹ̀ wò kò kí ọ̀rọ̀ wọn ò ní kílíà wọn ò ní lọ dàrẹ́tì wọn máa pẹ́kọ̀rọ̀ ẹ̀ ní mọ̀bí tí wọ́n tò sí ká gúnṣe nǹkan wẹsẹ̀ ìtajà ká sóògùn ọ̀rọ̀ wọn ò ní kílíà ẹ tó wá rí pé ọ̀rọ̀ àwọn sàhábà yìí wọ́n ṣe ó kú díẹ̀ káàtó sọ́dọ̀ yín torí pé wọn ò ní jẹ́ wọn ò fẹ́ jẹ́ kẹ́ oúnjẹ jẹ mọ́ ẹ̀rí wọn ẹ̀ lè máa mẹ́rin látọ̀dọ̀ wọn ẹ̀ lè mẹ́rin pé Abubakar radiyallahu anhu ọyẹ sẹ́wò fẹ́ nìkan Usman radiyallahu anhu kò sọ pé kẹ́nìkan máa kó òkúta wá ìyẹn wá buyò ẹ̀kíkà bọ̀ ìyẹn wá nàka sókè àgbákò rọ àwọn yẹn náà fẹ́ dán o àwọn fẹ́ lérò wípé bóyá ń lọ lò tẹ́rù fi pọ̀ lẹ́yìn rẹ̀ wọn ò ní mọ̀ wípé nínú àwọn dàjálù àkókò yìí nínú àwọn tó jẹ́ pé yóò máa sàwọn èèyàn lójú ẹ̀yìn láti lè máa takàgbà sófin Ọlọ́run a máa kérò tẹlòmíì kó lè bá a máa ṣèyìn lójú ẹ̀yìn kó lè máa sọ pé kẹwéérú yóò lásìkò tó náà lónìí o ẹ̀yin náà sì fẹ́ dàbí tiẹ̀ o lè ní kẹwé po ẹmi aago kan owó ni ẹ fi wẹ̀ ẹnu ó ti dá fún wọn ẹsìn bàbá tẹ̀ sọ eléyìí lẹ̀ ẹ̀ ní mọ̀ wípé irinṣẹ́ èṣù ni àwọn tí Sàtánì ń lò láàrin ìlú nìyẹn tí fi ń sàwọn èèyàn lójú ẹ̀yìn pé bàbá bẹ́ẹ̀ ti rí ilé mi náà fẹ́ rí ọdọọdún lẹ́ ń pààrọ̀ mọ́tò tẹ́ yóò gùn láyé tí èkà bínú Ọlọ́run ọ̀jáwọ́ ń bẹ̀ kọ́ dúró déédéé lágbègbè ẹ̀sìn gbogbo àwọn ẹ̀ ń gbọ́lá fáwọn àfáà yín báwa bá wá pẹ̀ sọ tàmà pé ibi tẹ́ ń sọ àwọn àfáà yín lọ yìí ẹlòmíràn wá jáde fọ́nà sọ last warning ìbẹ̀ mi pẹ̀ sọ ni nítorí bẹ́ẹ̀ fẹ́ kí wọ́n wò yín ní ta ní ọ̀gbọ́ngbọ́n kásán ẹran ẹnu káwọ́ àti ẹlòmíràn ni àìtẹ́yìn kálà ń dọwọ́ kò àìtólósọ̀ sí là ń sọ pé kọ̀ǹkọ̀ díjú àkédíjú bẹ́ẹ̀ náà bá mọ̀ wípé kìí ṣe pé bóyá ẹfẹ́ fi wá ẹ̀sà kò sí tẹ́ nípalẹ̀ mọ́ jùbalẹ̀ ló kọjẹ́ lọ ẹ má dákọ̀ àwọn náà sínú ọ̀rọ̀ yìí ní ẹ̀pá lóògbé bá ti ń pa káwọ̀ bóyá wọ́n wò yìí ẹ ti ẹ̀ mọ kíma yín lórí Facebook ẹ ní kíma ẹjọ́ wẹ́wẹ́ ìbanilórúkọjẹ́ àwọn fọ́ìsì kan bẹ nípadà máa pílẹ̀ rẹ̀ sílẹ̀ yìí ní sẹ́ẹ̀sì gbogbo fọ́ìsì tẹ́sí pílẹ̀ náà kò ní nítumọ̀ àtàmọ́ rádaràdá rédèrèdè àwọn àfáà yóò sì gbà yín wọ ẹ wá ń da ìsìlámù lẹ Yorùbá ẹ ń da kálukú láàmú ẹ wá ń jẹ́ kí kálukú ọmọ pariwo ẹ jára yìí àwọn tí wọ́n bẹ̀sìn wa jẹ́ ìka fídíò kan bẹ tí mo wò láìpẹ́ yìí ta lọ́lọ́ ní péjì ọmọ náà ẹ má dánwò tó ọmọ náà tí o tún wá bà mí nínú jẹ́ alẹ́ ọmọ yìí ṣe mùsùlùmí ó lè má jẹ́ mùsùlùmí kò tí ẹ gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí gèfèrí pọ́nbélé ni ẹ lọ lè wo tó sọ̀rọ̀ Kùránì wàdà ẹ wò tí ń wí nígbà tó bá nǹkan jẹ́ tán wá ń mìkì apọ́lọ́jù lẹ́yìn mùsùlùmí kẹ́jẹ́ pé torí tàwa mùsùlùmí kèsì pé Ọlọ́run lọ́ba àwọn fọ́lọ́wàsì rẹ̀ kò fẹ́ lù sí fọ́lọ́wàsì ni o ń retí owó Facebook torí wípé ọba Solomon ní ńlẹ́ba òun náà ti sọ nípìnlẹ̀ ọ̀rọ̀ rẹ̀ mú bọ̀ wá bẹ̀ ẹ mọ̀ ìpè tájẹ́tì ẹ̀ ní pé olóhùn fẹ́ blow ó ní dáadáa lọ́ba Solomon ṣe tó fi blow ó ní tó ṣe lónà fi rò pé kí lóun lé sí o àfi kóun máa ba àwọn èèyàn kan nínú jẹ́ lórúkọ ẹ̀sìn wọn bí tiẹ̀ ti wá jẹ́ bànújẹ́ tó tí yìí ń bá ìyànújẹ́ ju tiẹ̀ lọ torí ẹ̀yin kílẹ̀mù ẹ̀sìn ẹ̀ máa mẹ́rin wá lábàádì ẹ̀ máa tọwọ́ bàlùkù Kùránì wa àwọn èèyàn lérò wípé mùsùlùmí ni ẹ̀ wá ń pòkọ̀ bànújẹ́ fáwọn mùsùlùmí lójoojúmọ́ sẹ́yìn nìkan ni nílé kí wọ́n tẹ̀lé lẹ́yìn Yorùbá ni ṣé kò sí lè kí wọ́n mi mà ní ṣé kò sáfà mi mà ní ìhà táfà yẹn bá kọ sí yín tẹ̀fín rí lẹ́ni Ọlọ́run tẹ̀fín gbà wípé gbogbo nǹkan ni wọ́n ṣe ẹnìkan ṣe tán ibi wọn ò ṣe tán náà ní kálukú tó fi ń rí sẹ́ẹ̀sì ṣe dòní
èyí tó kù ní kọ́lọ̀ wọn gbà wọn lẹ́rú intense èyí tó ń bọ̀ wáyé máa tẹ̀síwájú ẹ mọ́ra lásìlọ́ọ̀nì má dákọ̀ mi máa pa lóòrè káwọ̀ bóyá wọ́n wù ọ́ mà bí wọ́n ní wù ọ́ wọ́n náà mà bẹ́ẹ̀ ìrọ́nà ń pa èmi lè dákọ̀ rẹ kò sí tọ́sẹ̀ ìbá èmi pa lóòrè ní pa lóòrè bọ́ bá tó bẹ́ẹ̀ ibi tá a ti máa kọ́ni nìyẹn subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.